Ẹ kú dédé àkókò yìí gbogbo ọmọ kóòtù jíire pátápátá. Níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ kú àsìkò yìí o, ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú dédé àsìkò yìí níbi tẹ̀ tí ní àǹfààní àti máa wò wá. Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi, oyè nẹ́kan lórúkọ bàbá mi, Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ara akéni mímọ̀ jó méjì ọmọ ẹrú ní sinmi, ẹ̀kọ́ kì í sì nìyàn. Akóbojì ọjọ́ ṣeré lápá ọ̀dọ̀ tiwa yín olólùfẹ́ wa ní gbogbo ìgbà dúpàdúpà pẹ̀kọ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tó sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ dákun, ẹ dábọ̀, ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ bá wa share, ẹ pín, kẹ̀jẹ́ kó délé, kẹ̀jẹ́ kó dóko. Ẹ wò ó, ẹ tún wọn nǹkan fìdílé, ẹ jẹ́ àjọ jẹ̀gbádùn ètò tòní yìí. Kí ni àwọn nǹkan tí ó tún lọ láwùjọ tí mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tún ti ń sọ̀rọ̀ jáde o wípé kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ wọ́n ń dọ́gbọ́n pa tàbí mọ́fẹ́ wà níbi àwùjọ tí kábíyèsí ọba Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ wà. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, òyì nẹ́kan lórúkọ bàbá mi, Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ọmọ ara akéni mímọ̀ jó méjì ọmọ ẹrú ní sinmi, ẹ̀kọ́ kì í sinmi mọ́ra ká mẹ́rìnlélógún mi rí ló akẹ́mọ́dọ̀ fẹ́ mẹ́rẹ̀. Ẹ̀gbárí mi ti bú tòró mi. Ẹ mọ̀ pé n tó bá ń ṣẹlẹ̀ láwùjọ, a jọ gbé yẹ̀wò. Gbígbé yẹ̀wò tá a jọ gbé yẹ̀wò kì í ṣe fún ìjà, kì í ṣe fún sísọ̀rọ̀ sí, kì í ṣe fún wíwá ìbàjẹ́ èèyàn kan, bí kò ṣe láti tú kúlẹ̀kúlẹ̀ àti láti ṣe àtúnṣe àti láti pe àwọn aṣáájú wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúnṣe kọ̀ọ̀kan. Láti ìgbà àkọ́kọ́ tó jẹ́ lẹ́yìn ayẹyẹ ìgbadé ọba kábíyèsí Ọ̀wádé tí wọ́n jẹ́ Aláàfin Ọ̀yọ́, èyí tí ó mú kí kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ kí wọ́n wà ńbẹ̀. Lẹ́yìn ìgbà yẹn, ìpàdé lọ́balọ́ba tó pa wọ́n pọ̀, òun náà ni ìpàdé tó wáyé nílùú Ìbàdàn, eléyìí tí aya ààrẹ Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìrónilágbára àwọn èèyàn. Níbi tí ìròyìn ti gbé jáde wípé Aláàfin Ọ̀yọ́ wọn ò dìde fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ nígbà tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ń bọ̀ kí wọ́n jọ kí ara wọn. Àwọn gbogbo àwọn lọ́balọ́ba tó kù ni wọ́n dìde lórí ìjókòó. Òun náà ni Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ní Aláàfin Ọ̀yọ́ ni wọ́n ti ń kí Ọọ̀ni Ilé-Ifẹ̀. Lẹ́yìn yẹn, kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ ọba Ọ̀wádé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jáde lọ ṣe àbẹ̀wò sí àwọn èèyàn. Wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílùú Àbújá. Lẹ́yìn yẹn, wọ́n lọ sí Sókótó, sọ́tàǹtì ìlú Sókótó, wọ́n lọ ṣe àbẹ̀wò, wọ́n lọ kí wọn wípé wọ́n ṣe wọ́n kú dìde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ wípé jẹ́ kí n ṣe pé kábíyèsí wọ́n fẹ́ tà wá fọ́wọn Fúlàní. Wọ́n lọ kí sọ́tàǹtì ìlú Sókótó pé wọ́n kú dìde ọjọ́ sí, wọ́n sì jọ sọ̀rọ̀ àsọyépọ̀. Ṣé ẹ rí ìpàdé àbí ayẹyẹ tí kò bá tún wá padà pa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ papọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba láwùjọ àwọn lọ́balọ́ba lẹ́yìn ìfinijoyè wọn nílẹ̀ Yorùbá, lẹ́yìn ìgbà tí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n joyè, ẹni tó dẹ̀ joyè òun náà ni kábíyèsí ọwá òbòkun ti ìlú Ìjẹ̀ṣà ní tilé toko ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún. Níbi ayẹyẹ ìgbadé ọba ọwá òbòkun ìlú Ìjẹ̀ṣà, ẹ mọ̀ pé kábíyèsí ọba ọwá òbòkun ìlú Ìjẹ̀ṣà àwọn náà ń ṣe ọba kèrémí nílẹ̀ Yorùbá, ọba ńlá náà làwọn náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba ló wà ńbẹ̀. Olúwo wà ńbẹ̀, kábíyèsí Ọ̀fà wọ́n wà ńbẹ̀, Ẹdẹ wọ́n wà ńbẹ̀, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà ńbẹ̀, títí kan Ọọ̀ni rìṣà fúnra rẹ̀ wọ́n wà ńbẹ̀.
eléyìí ni ò bá jẹ́ ìjáde ìyẹn outing àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tí wọ́n máa kọ́kọ́ jáde lọ. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Aláàfin Ọ̀yọ́ wọn ò lọ, àwọn aṣojú ni wọ́n rán lọ. Bíi méjì lára àwọn Sàámú wọ́n wà ńbẹ̀, méjì lára mẹ́ta àwọn aṣojú mẹ́ta ni wọ́n lọ síbẹ̀. Bíi ẹyọ̀kan àbí méjì lára àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n pẹ̀lú àwọn aṣojú mẹ́ta yẹn tí wọ́n lọ síbẹ̀. Eléyìí ló ti wá bẹ̀rẹ̀ sí ní mú rògbòdìyàn àti àhesọ ọ̀rọ̀ jáde lọ́tún àti lósìn. Àhesọ ọ̀rọ̀ tó kọ́kọ́ ń jáde òun ni wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wọn ò ṣe àbẹ̀wò, wọn ò kọ́kọ́ lọ kí àwọn tí wọ́n jẹ́ lọ́balọ́ba ilẹ̀ Yorùbá láti kí wọn pé ṣé ẹ kú dìde. Wọ́n mórílé Sókótó, wọ́n lọ kí Sultan tìlú Sókótó, tá a sì mọ̀ wípé ọ̀rọ̀ wà ńlẹ̀ láàrin Yorùbá àti ẹ̀yà Fúlàní. Ìyẹn bẹ́ẹ̀. Ìkejì rèé, àwọn èèyàn ń sọ wípé kábíyèsí wọ́n ń dọ́gbọ́n sá fún ibi ayẹyẹ àbí àpéjọpọ̀ àpéjọ tó bá pa àwọn àti Ọ̀nìrìṣà papọ̀. Nítorí pé bó bá rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀, èmi ò rí ìdí àbí mi ò rí ìpàdé ayẹyẹ lọ́balọ́ba àkọ́kọ́ tí ò bá wà nínú àkọsílẹ̀ tí ọba Aláàfin Ọ̀yọ́ ò bá wà, òun náà ni ìfinijoyè kábíyèsí Ọwá Òbòkun tìlú Ìjẹ̀ṣà. Ṣùgbọ́n tí wọ́n síbẹ̀ tó jẹ́ pé àwọn aṣojú ni wọ́n rán lọ síbẹ̀, àwọn lóyè ni wọ́n rán lọ síbẹ̀. Eléyìí tún ti bẹ̀rẹ̀ sí ní fa ìfatamọ́ mátamọ̀ ọ̀rọ̀ níyìí àtọ̀rọ̀ lọ́hùn-ún láàrin gbogbo ọmọ Yorùbá o. Kábíyèsí fúnra ara wọn, wọ́n sì nílò láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀. Bí báwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ kì í ṣe nípa gbólóhùn ẹnu bí kò ṣe nípa àwọn ìgbésẹ̀ reaction. Bóyá látara reaction wọn yìí, ọkàn àwọn ọmọ Yorùbá náà á máa balẹ̀ wípé ọjọ́ ọ̀la àwọn ọmọ Yorùbá dáa lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́. Ṣàṣà lọ́ba tí ò sí ń bẹ̀. Olúwo tìlú Ìwó, Ọba Abdulrasheed, àwọn àti Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ wọ́n sì ń tahùn sí Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n sì ń tahùn sí wọn. Àwọn méjèèjì wà ń bẹ̀ o. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ o. I am very sure tí ìbá ṣe wípé àgbà ti dé, kábíyèsí Olúbàdàn náà wà ń bẹ̀ o. Ẹ wo àwọn àgbààgbà lọ́balọ́ba tó wà ń bẹ̀. Ẹ tẹ̀ wá jẹ́ ká fi àwọn àgbààgbà lọ́balọ́ba tó wà ń bẹ̀ lẹ̀. This will have been first outing láàrin àwọn lọ́balọ́ba pátápátá. Ọmọ pé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, àwọn ìfinijoyè tó jẹ́ gbòógì yẹn wọ́n gbọ́dọ̀ wà. Kí ló dé tí ọba Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ tí wọ́n fi ń wà níbi àwọn gbogbo? Kò kí ń ṣe pé bóyá kábíyèsí wọ́n wà too less busy like that, bí kò ṣe pé wọ́n rí gẹ́gẹ́ bí ojúṣe wọn ni. Gẹ́gẹ́ bí ojúṣe wọn nílẹ̀ Yorùbá, a sì sọ pé àwọn agbègbè yìí wọ́n jẹ́ agbègbè tó jẹ́ pé ó lọ́rìn ní ilẹ̀ Yorùbá. Ó dáa tá a bá gbà wípé kábíyèsí Aláàfin lolórí aládé.
wọ́n tún gbádé léèyàn lórí kí ló dé tá Aláàfin ò sí ń bẹ̀ tó yẹ pé wọ́n rán yàn lọ ni ṣé nítorí wọ́n sọ pé ṣé nítorí wọ́n mọ̀ pé Ọọ̀ni Ilé Ifẹ̀ máa wà ń bẹ̀. èyí ló bẹ̀rẹ̀ sí ní fa rògbòdìyàn láàrin àwọn èèyàn ló tún bẹ̀rẹ̀ sí ní fàyè sọ̀rọ̀ báyìí o. kí lẹ̀yin ará alé kí lẹ nérò wípé ó ṣẹlẹ̀ tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ fi rán yàn lọ tí wọ́n fi yọjú fúnra ra wọn. kì í ṣe pé bóyá àsìkò yìí ni wọ́n ṣe lọ sí sọ́dọ̀ sọ́tànù tìlú Sókótó kì í ṣe àsìkò yẹn o. tó bá tẹ̀ wá jẹ́ àsìkò yẹn ni nínú sọ́tàn ti Sókótó ipò fẹ́ lọ ṣàbẹ̀wò sọ́dọ̀ sọ́tàn Sókótó àti ayẹyẹ ìgbádé kábíyèsí ọwọ́ Òbòkun tìlú Ìjẹ̀ṣà èwo ló yẹ kí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ mú bẹ́ẹ̀. ṣé wọ́n gbìyànjú àti avoid kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ni ṣé wọ́n fẹ́ kí ìpàdé kó pa wọ́n papọ̀ mọ́ ni because many people have been waiting wọ́n dúró de àsìkò tí ìpàdé á tún pa wọ́n papọ̀ àfẹ́wù nǹkan tó tún fẹ́ ṣẹlẹ̀ gangan nítorí a ti fọ̀rọ̀ ìsọ̀tún àti fà á sósì. ẹjọ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àwọn ọmọ Yorùbá à ń retí nǹkan tó pọ̀ látọ̀dọ̀ yín à ń retí nǹkan tó pọ̀ látọ̀dọ̀ yín débi pé yóò fún wa ní ìgbójúgbóyà àti ìrètí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wà fún ọmọ Yorùbá o. lẹ́yìn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ́tàn ìlú Sókótó òun lẹ lọ ṣàbẹ̀wò sí o. kò sí ìbáṣepọ̀ kankan pẹ̀lú ọmọ Yorùbá àti ọmọ Fúlàní o. kò sí ìbáṣepọ̀ kankan o. kìnìún ò jẹ́ bá gùntàn ṣọ̀rẹ́ o. àgùntàn ò jẹ́ bá kìnìún ṣọ̀rẹ́. kò sí ìbáṣepọ̀ tá a ṣe pẹ̀lú ara wa. nítorí wípé ọ̀tá wa tó fojú hàn ní Fúlàní jẹ́. a sì mọ ìyà àti ìran tí wọ́n ti wá. a mọ ọdún tí wọ́n ti ń kógun jà wá. Ọ̀yọ́ àkọ́kọ́ Fúlàní ló pa á kó tó wá di Ọ̀yọ́ tuntun yìí. bí bọ́lọ́n bá ti fọ̀tẹ́ ẹni wọn ni kò lè pani mọ́ òun lẹ̀yìn àgbà Yorùbá sọ o. kábíyèsí adé òpẹ́ lórí o ẹ lo ipò tẹwà ẹ lò ó pẹ́pẹ́pẹ́ o. àwáyé ọmọ Yorùbá à ń retí àwọn ìgbésẹ̀ tó jẹ́ kẹ́ gbé. ọwọ́ Òbòkun gbadé kò sálàáfin ń bẹ̀. Aláàfin wá fi èèyàn ránṣẹ́. ẹ dákun o ẹ̀yin èèyàn ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí o. ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section ṣé nítorí k'Aláàfin bá máa pàdé Ọọ̀ni Ilé Ifẹ̀ ni àbí nítorí wọn tẹ̀ ráyé tilẹ̀ Yorùbá ni àbí wọn fẹ́ wà láwùjọ àwọn lọ́balọ́ba láti tẹ̀sí rán àwọn èèyàn ìlọsójú wọn first outing lẹ́yìn ìgbádé tiwọn ẹni tó tún máa gbadé ńlẹ̀ Yorùbá lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ ọ̀wádé òun náà ni kábíyèsí ọba ọwọ́ Òbòkun tìlú Ìjẹ̀ṣà. Aláàfin Ọ̀yọ́ ò sí ń bẹ̀. ẹ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sábẹ́ comment section ẹ fi èròǹgbà yín ránṣẹ́. Olúṣọlá Olómi Ọgbọ́n lórúkọ tèmi títí dìgbà tá a fi pàdé ayọ̀ àtàláfíà báyìí láfi pàdé láṣẹ Elédùmarè ó dàbọ̀.